Ẹ ṣàfikún owó ètò ìlera. Ọọni Ogunwusi rọ ìjọba àpapọ̀ àti tipinlẹ. Ọọ̀ni Ifẹ̀ Ọba Adéyẹyè ní Ogunwusi ti ké sí ìjọba lẹ́kajẹ̀ka láti ṣàfikún owó tí wọ́n yà sọ́tọ̀ lọ́dọọdún fún ètò ìlera nítorí ó jẹ́ ọ̀kan lára àwọn ètò amáyédẹrùn tó ṣe pàtàkì jù fáwọn aráàlú. Níbi ìṣíde ètò kan tí wọ́n pè ní Simba TV Screen Rider eléyìí tó wáyé nínú ààfin Ọọ̀ni láìpẹ́ yìí ni Ọba Ogunwusi ti ṣàlàyé pé tí ètò ìlera bá ti wà lárọ̀ọ́wọ́tó àwọn aráàlú, kékeré ní nǹkan tó kù. Ètò náà, nínú èyí tí wọn yóò ti kọ́ àwọn obìnrin tí wọ́n tó 500 bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta, eléyìí tí wọn yóò máa fi ṣiṣẹ́ òòjọ́, ló jẹ́ pé ọ́fíìsì Olórí Adérónkẹ́ Ògúnwùsì àti iléeṣẹ́ Simba TVS ṣagbátẹrù rẹ̀. Yàtọ̀ sí àwọn kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí wọn yóò gbé fún àwọn obìnrin náà lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́, iléeṣẹ́ Simba TVS tún gbé áḿbúláǹsì sílẹ̀ fún ìtọ́jú pàjáwìrì. Kábíyèsí ṣàlàyé pé àfojúsùn ètò náà ní láti ró àwọn obìnrin lágbára. Níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jùlọ láwùjọ, ó sì yẹ kí ètò wà lóòrèkóòrè tí yóò mú kí ayé rọrùn fún wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Olórí Adérónkẹ́ Ògúnwùsì ṣàlàyé pé káàkiri ìjọba ìbílẹ̀ 4 tó wà ní Ifẹ̀ làwọn ti mú àwọn obìnrin tí wọ́n jàǹfààní ètò náà. Ó ṣàlàyé pé àwọn èèyàn ọ̀hún yóò láǹfààní sí ìdánilẹ́kọ̀ọ́ lórí òfin ìwakọ̀ lójú pópó, bí wọ́n ṣe ń ṣàyẹ̀wò ẹ̀yà ara ọkọ̀, bí a ṣe ń bá kọ́sítọ́mọ̀ sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olórí Adérónkẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọba Ògúnwùsì fún àtìlẹ́yìn rẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Simba TVS, bẹ́ẹ̀ ló gbóṣùbà fún àwọn tí wọ́n tún lọ́wọ́ nínú àṣeyọrí ètò náà. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn